ṣe rí ohun tí mo fẹ́ kẹ́ wá gbọ́ kì í ṣe pé èèyàn ń báyàn lórúkọ jẹ́ ṣùgbọ́n téèyàn bá ṣe nǹkan tí ò dáa ẹjọ́ ó mọ̀ pé nǹkan tí tó ṣe ò dáa mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ ohun tí arábìnrin yìí sọ wípé nǹkan tí Ase Oni ṣe fún òun ṣé ẹ mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí Ase Oni àti bàbá Násírì wọ́n sì ń fúnra wọn ní gbàsgbòs àbí ẹ wò ibẹ̀ yẹn kọ́ là ń lọ ẹ wá lọ gbọ́ ohun tí arábìnrin yìí sọ wípé Ase Oni ó ṣe fún òun tẹ́yìn náà bá gbọ́ èyí náà wò pé nǹkan tẹ́ni yìí ṣe ó kù díẹ̀ káàtó bẹ́nìbọ̀dì lórúkọ jẹ́ o alẹ́ dìde là ń fi sí ṣó ti yé wa ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́ bí arábìnrin bó ṣe sọ̀rọ̀ náà. mo fẹ́ fi súnmọ́ ìfún yín sá òun ló máa súnmọ́ ìfún yín o ayé ò ní orí ni mú. àmín. gbogbo ibi tó bá ti tú ẹ bọ gbogbo ibi tó má ti fọwọ́sowọ́pọ̀ tó fojú korí lórí ọ̀rọ̀ yìí ọ̀run á já wọn bọ́. àmín. ẹ̀dá tó bá gorí pẹpẹ tó gba òdúrà òjì fún yín ọgbọ́n tó bá sọ̀kalẹ̀ lórí pẹpẹ mọ́tò máa padà wọn. àmín o. gbogbo ẹnikẹ́ni tó bá gbàdúrà òdì fún yín gbogbo àdúrà òdì tó bá gbà fún yín ọ̀run á jíṣe lórí padà. àmín. gbogbo ẹni bá sọ pé òun lọ gbogbo ọlẹ̀ kó lọ ṣe bí fi yín gbogbo iṣẹ́ ibi tó bá ṣe ọlọ́run á dá padà sí lórí tọmọtọmọ. ṣẹ́ríṣà ọlọ́run gbé yín dìde àwọn èèyàn ò tí ì lè mọ̀ ọ́ sìn wọn ò tí ì lè mọ̀ ọlọ́run gbé yín dìde ní especially àwa Yorùbá láàrin wa wípé kẹ́ máa fọ́n fún wa. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà ní bondage àwọn kan bẹ lọ́wọ́lọ́wọ́ àwọn kókó ti sọnù lórí pẹpẹ. ọ̀pọ̀lọpọ̀ míì wà tẹ́gbẹ́ igbó ìgbàlẹ̀ nínú ṣọ́ọ̀ṣì ẹ̀rọ pé igbó ìgbàlẹ̀ ni. ọlọ́run ń lò ní o ṣẹlẹ̀ ní ìwẹ̀ta ẹ fi ṣe deliverance ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìgbà tẹ́ bá gbọ́rọ̀ léèyàn lórí. àwọn kan wà nílé mọ̀ àwọn kan wà nílé ṣe rí fídíò ní mo ti ẹ lọ wo bíbí tí mo ti ṣe ẹ mo ti pín sí gbogbo ẹ àwọn kan wà nílé wọn wo fídíò yẹn ṣùgbọ́n wọ́n bí ìtúsílẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n rí ìtúsílẹ̀ bọ̀ wọ́n ń gbò báyìí wọ́n rí ìtúsílẹ̀ tó máa ní kó máa jáde bíi testimony ẹ̀sìn bẹ́ẹ̀ máa wò ó máa tó tún yẹ̀ sẹ́yìn ṣubú o ẹ̀gbọ́ ẹ̀rí gan tó tẹ̀ ní pé ọlọ́run ṣe mo ṣe ṣe lómi ṣé èyí ń sà mo jẹ́ ìdá kan tẹ́lẹ̀ mo gbàgbọ́ nínú ọlọ́run kan bí mo tẹ́ bẹ́ẹ̀ ṣe rí ìyẹn tí mo rí òtí mo jẹ ọlọ́run tó ní ìpín jẹ fún mi ọlọ́run má jẹ́ kí ìwé tún rẹ̀ sọ ni mo ta mo kún ilé o mo experience mi fẹ́ máa ṣe ẹ̀tọ́ lórí sá. bẹ́ẹ̀ni. ọkùnrin mi ò ṣe kó àyà rèé but màmá mi ló ní experience màmá mi ló jẹ́ choir mistress ní ṣọ́ọ̀ṣì bàbá olóṣùwà láti rẹ àti bàbá yìí sábà ń sọ̀rọ̀ mọ́ mi ló jẹ́ choir mistress rẹ̀. but táìgbà tí mo lọ sí mọ́tò náà fàyà mo attend choir bíi 2 weeks bọ̀bọ́n ṣe gbà ṣe máa ń wọṣọ tó láṣọ ní òwúta ara mi ò gbà wọn á ní mi ṣe mọ́. so along the line ọlọ́run jẹ́ kí ọwọ́ mi kí sí owó mo ń ṣiṣẹ́ mo ń travel káàkiri US nìkan mi ti wà rí màá lọ rajà màá kó sí ṣọ́ọ̀bù mi tóbi mo dẹ̀ ní ṣọ́ọ̀bù 3 mo dẹ̀ ní CCTV system. ẹ má gbàgbé pé arábìnrin kan ti kọ́kọ́ sọ fún mi pé òun mọ ẹnìkan tí n tó ṣẹlẹ̀ láàrin òun àti Ase Oni òun tó ń yà àwọn èèyàn ń wéèrè káàkiri yìí o tí wọ́n jọ nǹkan kan dàrú pé ó ba yé ẹni ẹ̀jẹ̀ ẹni tó lédi aláàkọ́ yẹn sọ òun ló ń bá mi sọ̀rọ̀ yìí ẹ̀jẹ̀ àmọ́ gbọ́ lọ. tí sálẹ̀ ló ń báṣọ mo dẹ̀ ní àwọn ọmọọṣẹ́ oríṣiríṣi wọ́n máa kó wá rajà lọ́wọ́ mi evangelist ẹ̀ wá raṣọ ní ṣọ́ọ̀bù mi ó wá ní mọ́mí lágbájá mo máa fún yín lówó ní ọjọ́ báyìí mo wá dúró fódìdí ọ̀sẹ̀ 3 oníṣọ́ọ̀ṣì CAC ni o mo dúró fódìdí ọ̀sẹ̀ 3 gẹ́gẹ́ bó ṣe promise ní ìrí owó yẹn mo wá lọ sí church nígbà tí mo máa dé church yẹn mo bá rí bàbá Ase Oni bàbá Ase Oni wá ń ṣe ìsọjí èmi ò mọ̀ bóyá ó gbóní ìsọjí wá because ibi tí mo ti lè gba owó mi nìyẹn ó wá gbé onísọjí wá mi ò mọ̀ bóyá màmá yẹn ṣe program
but ṣé ní gbogbo story tí mo sọ yìí ẹlẹ́rìí pọ̀. Okay. ẹlẹ́rìí pọ̀ gan-an ó wá bù pé ìgbà tí mo dé chọ́ọ̀chì àwọn méjìlá lọ bẹ̀ àǹtí kan wà ní sáìdì ibi tí mo gbé Súlèjà ni mo gbé àǹtí yẹn ń ta aṣọ ní Stadium Junction. mo wá rí flyer yẹn lọ́wọ́ wọn mo wá ní àǹtí flyer yìí ibo ni bóyá sí ṣọ́ọ̀bù wọn nígbà lágbájá báyìí mo ṣe lẹ́ni tí wàá raṣọ ṣọ́ọ̀bù mi. mo yẹ pé mo lọ sí ṣọ́ọ̀ṣì mo lọ ṣọ́ọ̀ṣì fún mi àwọn náà lọ fẹ́ lọ sí owó láti jọ pè é. nígbà tí wọ́n wà ń ta àwa lẹ́nu ọ̀nà because àwa fún program. ẹ jẹ́ máa power tap fún àwọn ní flag. arábìnrin tó dúró yẹn kéde máa bọ̀ ṣé olórin ni mí ni mo wá nira wọn ní àwọn orí máìkì lọ́wọ́ mi. lóòótọ́ ní ṣọ́ọ̀bù mo máa ń kọrin because mo láìkí ẹlẹ́yẹlé Bùkọ́lá tó bá ti pèsè mo máa ń jó gbogbo àwọn Hausa ló láìkí mi dáwàkà ló máa ń pè mí. gbogbo kọ́sọ́mà mi gbogbo ọ̀rọ̀ láìkí mi because ẹ̀ lè tí ṣọ́ọ̀bù mi kẹ́ máa rẹ́rìn mo máa ń jó mo máa ń kọrin máa play tape mo máa ń jó gan ọmọ ìṣòro mi. ó wá fún pé bàbá ìwà ni olórin ni mí àwọn ni mi ń ṣe olórin o ó wá ní olórin ni mí pé bàbá wa ní tí bá fẹ́ gbà kó ṣàfún mẹ́sẹ̀gì lọ́jọ́ ẹ̀ of which mo bẹ̀rẹ̀ sí ní ṣe program tó fún ẹ mẹ́sẹ̀gì tó fún yàwó kí tó parí mo bẹ̀rẹ̀ sí ní kọrin lóòótọ́ gẹ́gẹ́ bọ́n ṣe sọ pé olórin ni mí. wọ́n bá ní ọjọ́ kan mo bí wọ́n pé ẹjọ́ sà ìgbò mo ti gba orin tó pọ̀ mo bẹ̀rẹ̀ sí ní communication pé èèyàn máa gbàgbọ́ wípé òrí Ọlọ́run jíṣẹ́ fún mi. wọ́n ní ètò sà ibo ni studio wọ́n ní kémi lọ sọ́dọ̀ Òjó Yídó nìbàdàn. ìgbà tẹ́mi máa tá máa lọ sọ́dọ̀ Òjó Yídó wọ́n ló ti wà ní Amẹ́ríkà. ta ló ń jẹ́ Òjó Yídó? Òjó Yídó yẹn ó bá ẹ̀wúdà kó ti ara àwọn ọmọ bọ̀dá yìí káyé fẹ́lẹ́ mi. òun ló ti wà nìbàdàn. so ìgbà tí mo wá bá ọmọọṣẹ́ wọn nígbà tí mo bá àwọn ọmọọṣẹ́ wọn wọ́n àtẹ́ǹsì mi alẹ́ voice àṣìgbogbo ibẹ̀ sí nílò mo lo lessons nígbà yẹn mo dẹ̀ ní mọ́tò 3 dání gbogbo mọ́tò yẹn ló parun nígbà tí mo bá ṣe wọn. tó ọkọ̀ mi parun torí wọ́n gbé ọlọ́pàá mi ṣépè ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run compensate ni Ọlọ́run fi Amẹ́ríkà nígbà tí mo fẹ́ fẹ́ sọ mí jẹun tó mo máa ta pure water nínú go slow. ẹni tó ti ní mọ́tò 4 tẹ́lẹ̀. kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? ẹ̀sìn gọ́sà wọ́n ní nígbà mo ṣe láti Dubai sọ́kọ̀ tí mo dé láti mo ti kọrin mo ti release album kan Ọlọ́run ẹ̀rù kejì. mo jẹ wà pẹ̀lú ìmọ̀ àti bàbá àwọn ọmọ mi mo ń gbé pẹ̀lú wọn àjò wà papọ̀ bọ̀ bàbá àwọn ọmọ mi gbà tí bàbá ṣe wọn ìfà bẹ́ẹ̀ ṣe é ṣe bẹ́ẹ̀ ló ṣe ìṣàwò tí ẹ fẹ́ yóò rí ìṣòro náà tẹ́ gbọ́n láì pásítọ̀ torí ìlà Haúsá ló gbé dàgbà ọdún 50 years so bí muslim bí ìṣe Haúsá ló ń ṣe. so ìgbà tí wọ́n bí nígbà àwọn fẹ́ lọ sí London. àǹtí Nàìjíríà oníbejì. gbàgbé lè fẹ́ kí àwọn ìjà mi máa ń dájú kò sówó lọ́wọ́ mi. ní Ase Oni fẹ́ yá owó. wọ́n ní kí yá wọn ní 100,000. Ọlọ́run tó lè yàyàn wèrè tí ó lè yá Ase Oni lówó. wèrè ló ń ṣe ẹ̀sìn wàláì wèrè ló ń ṣe ẹ̀sìn ọ̀ kí n sọ pé wèrè ló ń bìlíìfù nínú Ọlọ́run táwọn wèrè yìí introduce. ẹ ṣì máa gbọ́ ti tòun àti Nasiru wọn ti sẹ́ndì ẹ̀ sí mi ẹ ṣe tẹ sẹ́ndì ẹ̀ sí mi. o lè lè. 2014 mo last date 2015 16 ni. mi ti lọ sí stress dìgbà yìí wọ́n ní kí mi yìí fi àwọn ní owó yẹn nígbà ó ti ń fi sọ́dọ̀ wa màmá tí ó ní ṣọ́ọ̀tì ló fi mọ̀ kò mọ̀ pé wá sí ọ̀dọ̀ wa. ọ̀dọ̀ yín nílé àbí? ọ̀dọ̀ wa nílé ẹ̀ wá sọ́dọ̀ àti bàbá mi ọkọ̀ kọ́mítì mọ́ tó ti ń bí bàbá wa ní Olúwa family church family house. wọ́n pè pé wá ní kí mi yá òun lówó wá ní ẹ̀jú kò sọ lọ́wọ́ mi ò bí kò mo bìlífù nínú ẹ̀kọ́ bí gbákejì bí Ọlọ́run mo ṣe mú 100 kò sọ lọ́wọ́ mi ṣé kò mo ṣèdí láti travel
wọ́n ní tí bá wù wá ìjọ unfortunately mo wá bí bàbá àwọn òbí ìyọkọ fẹ́ ra mọ́tò lọ́wọ́ wọn torí yẹn ó pa tẹ̀lé wá kó yẹn fún mi ọ̀dájú àwọn ní pé àwọn ò ní gba owó yẹn bọ̀ kókó owó yẹn kókó owó yẹn fún mi dání pé tówó ẹ̀ bá ti pé àwọn ò fẹ́ táwọn àwọn ò fẹ́ ta mọ́tò pé use mọ́tò mi kọ́ máa sọ pé báyìí ní bírèkì ẹ̀ ní problem báyìí ní ṣáàfì ẹ̀ ní problem pé tówó ẹ̀ bá ti pé kó wá ra mọ́tò gọ́ọ̀fù ní mọ́tò yẹn ọ̀dá yẹn wá kówó yẹn fún mi dání. So ìgbà tí bàbá wa ní wọn ní ìdòwò dájú ọ̀sán wa ní pé àgbà ọkọ̀ wa yàgbà ṣe bí owó yẹn kó fún wọn ṣe kí ló bá ti London dé wọn máa kó yẹn fún wa gbà kó nígbà tó máa dé sá bàbá bí wọn pè tó dájú owó tí tó ń gbé ayé rẹ̀ àdájáde báwo ni owó yìí jẹ́ pé bẹ́ẹ̀ ti ń kọrin bó ti ń gbé mi kọ́ ọlọ́run bàbá mi àṣẹ òní ọlọ́run bàbá mi gbáwo gbogbo kódà mẹ́sàn òkè àjọ ń lọ gbogbo ẹ̀wọ̀n ti gbé ní kiri káàkiri gbọ́ tẹ́lẹ̀ àwọn pípín yẹn kábíyèsí olùdùmọ̀ ọlọ́run àbínú àjà. Bẹ́ẹ̀ni ó ti ń já ọ̀rẹ́ so wọ́n kún pé mo dẹ̀ lo lẹ́sọ̀sì gbà yẹn ìgbà tí wọ́n ṣàdì wọ́n á bí wọ́n yẹn bí wọ́n ní 2 weeks after tó bá dé after 2 weeks wọ́n á pè wọ́n tán títí tí wọ́n fi lọ 1 year and 3 months lọ́dọ̀ wọn. Mo bẹ̀ sí ní sìn wọ́n lówó wọn bẹ̀ sí ní gbé ọlọ́ta mi ṣe pé. Brother. Take a break, oh. Take a break now. Take a break. Daniel. Sábà bí Daniel. Ọ̀rọ̀ ti bí Daniel. Ibi tí mo ṣẹ̀fẹ̀ máa mọ́rọ̀ wò lílé. Mo ṣe ápọ̀mù kìíní. Èmi náà ṣe strong head. Mo bẹ̀ sí gorí òkè. Irú àwọn èpè wo náà ń ṣe ń gbà yẹn? Mo fẹ́ jẹ́ ní ilé ìgbó sá. Mo ní tank fún ilé nìyí. Mo wá ṣe strong head. Mo bẹ̀ sí ní gbàdúrà. Mo ṣe ápọ̀mù kìíní. Mo ṣe ápọ̀mù kejì. Mo ṣe ápọ̀mù kẹta. Èmi ò mo ti lọ sí Israel. Mo ṣe ápọ̀mù kẹrin. Ṣé rí ápọ̀mù yẹn? Lẹ́yìn ìgbà tí mákẹ́tà gbá mi kò kọjá ní pálọ̀. Ayé wà. Ṣé láwọn pípín yẹn? Mo ní èmi ìdáríjì. Mo fẹ́ràn Ọlọ́run ṣùgbọ́n mo fẹ́ràn Ọlọ́run pa. So, bàbá àwọn ọmọ mi dẹ̀ ní very stubborn man. Kódà ó stubborn jù yín lọ. Tẹ́ bá get contact ẹ̀ tó bá bọ́ sí gbòòrò orí Facebook wa. Ṣé ní bàbá olúwalọ́tẹ̀ dárúkọ yẹn? Ẹ máa gbé fẹsẹ̀ tó ẹgbẹ́ kan. Orí Facebook yìí gan náà mọ̀ pé yẹ̀sẹ̀ gbàlejò. Facebook abẹ́ ìgbàlejò. Kò tẹ̀ gbà tí wọ́n wọ̀ láì torí bí àwọn sábà ṣe máa ṣe kò gbà tí wọ́n. So èmi sọ pé àwọn obìnrin la ní problem èmi máa ń pẹ́ ìtẹ̀ máa ní kò ní sùúrù ọmọ èmi máa ń sọ fún wọn. So ìgbà tó wá dé wọ́n gbọ́ voice note ọdún ẹ̀ àwà nulẹ̀ wọ́n á pè bàbá ìlú dájú ẹ kọjọ́ mẹ́ta sá. Bọ̀dá Akeem ní òun fẹ́ gba mọ́tò lọ́wọ́ dájú tó yọ sí ó ti kó balance fún mi. Ṣùgbọ́n dájú báwo ni owó tó torí kò pè wọ́n yẹn. Ìbò ń pe ṣé nǹkan tó fi pò wọ́n yẹn bí mi ò bá tẹ̀ wọ́n tí nǹkan kan ó yẹ kí wọ́n ti bí àwọn ṣe gbé mi dìde. Èmi wá bí bàbá àwọn ọmọ mi. Kò sí problem ṣé ìyẹn tẹ̀lé ọmọ mú jà ni ìyẹn wá bẹ̀ sí ní kọ́ńpáàtì gbogbo àwọn èèyàn tó mọ̀ ní ìṣà. Ẹgbẹ́ èèyàn kó wà lẹ́sà òkè gbá ló gbáyàwó mi. Bàbá mo ṣàṣeyẹ ìjọ̀rọ̀ ẹ ṣàjẹ́ ariwo ìyẹn wá lé mọ̀ pé wọ̀láì máa sọ fẹ́ pé máa Hausa lè ní tó bá ti wá sí ilẹ̀ Hausa àyà tó ń bá rí pọ́sẹ̀ tó ń bá rí wọn agbẹ́ ní oṣooṣù. So sáàdì wo nílẹ̀ Hausa stéètì wo nílẹ̀ Hausa ń gbà yìí. DPO tó wà lábùkù sọ pé Hausa ni bàbá àwọn ọmọ mi ṣe Hausa ló ń ṣe. Ok ó ti yé mi ok. Ní gbogbo DPO tó wà ní Hausa ló ti kọ́ńtàtì mi lóòótọ́ bàbá náà ti lérí mọ́ mi tẹ́mi bá gbọ́ pa òjò lórọ̀ pé wọ́n ní gbóògùn wọn láyé gbóògùn tó padà pọ̀ wọn láyé. Ẹ̀gbọ́n pọ̀ sá ẹ̀ tí ìbọ̀dá ẹgbẹ̀rún bọ̀ wọ́n yìí máa jáde ẹ̀yẹ́ máa wòran mo bá àǹtí mi sọ̀rọ̀ náà àǹtí mi bẹ̀bẹ̀ mo yìí máa jáde àǹtí mi bẹ̀bẹ̀ tó láwọn ọmọ mi mo ní àǹtí tó wọ́n ti pa mí kò sọ́kọ̀ tó máa ṣàwọn mi àǹtí mi fi mí sílẹ̀ jẹ́ kí n bá Mr. Daniel sọ̀rọ̀ jọ tó lọ wọ́n ti ń bẹ̀ mí láti bí ọ̀sẹ̀ méjì. So kí ló ti porúkọ ẹ̀ bàbá ọmọ mi wá ní tó bá ti wọ Dallas tó bá ti wọ Suleja màá gbé ẹ ṣé yẹn dẹ̀ stop ìyẹn stop mo ní tẹ bá mú yẹn mọ́ra fẹ́
ìyẹn stubborn nígbà tí bàbá Àṣìrí dẹ̀ wá sí program lóòótọ́ ó dẹ̀ fọlọ́pàá lọ gbé inú program àti gbogbo àwọn pásítọ̀ tó wà ló palẹ̀ wọn mọ́ nígbà tó gbé ó dẹ̀ ti ní kí n má dá sí nítorí tí n bá dá sí mo máa jáde kó òun lé òun má dá sí èmi máa gba owó yẹn. So èló lowó yẹn jẹ́ 100,000 tí ń gbà yẹn ó ti pẹ́ 100,000 ó bá gbé wọn nígbà tó wá gbé wọn ó tó bí 1 year and 3 months ìgbà tó lè gbé wọn bàbá kan báyìí tó ṣọlá olólọ undertaking pẹpẹsẹ náà àwọn olówó àwọn máa sọ wí wọn dẹ̀ ní kí n yọjú ìdí bàbá àwọn mi ti gba fóònù mi pé àwọn ò fẹ́ rí mi ní àgbègbè otherwise kókó jáde kó nílé mi èmi ò délé kó òun márèjì mi nígbà yẹn mo dẹ̀ òbí ilẹ̀ ó tí kókó bá sí láàrin ìwà àti ẹ̀ tí ò bá ti jẹ́ kí n tẹ́fẹ̀ẹ́ nù mi a jẹ́ pé kókó wà láàrin ìwà àti ẹ̀ mo dé ìfìwé sùúrù ìgbà tó máa ń tẹ̀lé gbogbo àwọn CAC tó wà ní agbègbè ìlú yẹn ó pè mí bàbá ọkọ mi lè gbàgbé bàbá yẹn bàbá olótìtọ́ ni bàbá Ọlábísí ní CAC headquarter ní Kwamba bàbá yẹn bá pè mí bàbá yẹn ní pé evangelist bí ìrí kọ́ bàbá yẹn rí ẹ̀rú bà mí níta ní sà wọ́n ní bàbá Ọlábísí ṣé àmà sọ̀rọ̀ wọ́n ní kí n wá wọ́n ní kí n fi ọkọ̀ tí mo ṣe sí àgbọ̀ ní ọ̀rọ̀ bàbá mi o ọ̀rọ̀ bàbá mi ṣáà lọ nígbà tí mo débẹ̀ bàbá ní kí ló ṣe bá ṣàmà bàbá ní gbogbo agbára tó bá wù mí lọ fi gbọ́ owó ẹ o mọ̀ pé ọkọ̀ tó ṣẹlẹ̀ nìyẹn ìyẹn bàbá yẹn ló sọ bẹ́ẹ̀ gbọ́wọ́ yín. kọ́lọ̀ ń bá wa kẹ́ bàbá. mo padà ṣe sá èmi rò pé nǹkan mi mọ abala yóò bá lọ ṣe máa dá nǹkan mi lẹ́nu mi padà ṣe àdáyé bí eré bí àwàdà bíṣọ̀pù mi ṣe bẹ̀ sí mi lọ lẹ́yìn yẹn ní ìrírí ẹ̀rí mọ́tò ni mo kọ́kọ́ tà Lexus bí mo tẹ̀ bóyá atẹ́gùn mo tẹ̀ kọ́kọ́ pé bóyá kí n ta kí n ti sáré fi rajà mọ́tò ni mo kọ́kọ́ tà mo ta mọ́tò Lexus yẹn torí mọ́tò Lexus yẹn bàbá yẹn gan máa ń wà lọ sẹ́sà òkè ó máa ń wa mọ́tò mi bí ó máa ń wa mọ́tò mi kiri mọ́tò yẹn mo kọ́kọ́ tà áfà ọ̀rọ̀ yẹn tó ló sọ ó lérí mọ́ mi ó dẹ̀ gòrí bíbí ó gòrí ọ̀tà gòrí bíbí ó gbé ọlọ́pàá mi ṣépè ní prógámù ìyá ìjà nìyẹn. So nígbà tó dẹ̀ di tí mo kọ́kọ́ ta mọ́tò ó dàbí fíìmù mo kọ́kọ́ pé mi tí ì bìlífù ṣọ́ọ̀bù bẹ̀ sí nílọ gbogbo nǹkan tó wà ní ṣọ́ọ̀bù mi ẹ̀kọ́ tí mo lù sí sóbá 20 million àmọ́ bí tí gbogbo ẹ̀ wọlé sí àti bóyá oṣù ayé wàsà àti ṣọ́ọ̀bù kìíní ṣọ́ọ̀bù kejì àmọ́ bí tó wọlé sí. Allegedly nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin bàbá yín nínú Olúwa àti kan lára àwọn ọmọ wọn nínú Olúwa allegedly tó ráwa ò sí bẹ́ẹ̀. Ẹni tí gbogbo máa bá a ṣe prayer gbé jáde oríwo ló bá jà oríwo ló kọlù oríwo ló kọlù mo fẹ́ jáde nígbà yẹn kí sísá mọ̀rí ọmọ tí mi ní kí ní sùn pé Ọlọ́run máa compensate mi mo fẹ́ pe sísá mọ̀rí pé gbà mí o kí ló dé torí ìgbà Facebook ò tí dàbí ilé ìgbà yẹn so mo ṣáà ibẹ̀ ní orí yẹn àtórí tí mo kọ àpò ẹ bá play CD mi bẹ̀ yẹn lọ́pọ̀ bẹ́ẹ̀ o ẹ bá play CD mi ẹ fẹ́ tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ kódà àwọn èèyàn tó máa pè ní pé ṣé lè di ṣe wà live ẹ lọ kọ́lẹ̀ ní irọ́ mo pa mo ṣe sáàni ẹ̀kọ́ tó pé mo tó àbúlà ọ̀tún so ṣọ́ọ̀bù lọ marriage dàrú no reasons èmi àtọkọ mi ò sí mọ́ àti jà marriage ti dàrú ìlú ọ̀rẹ́ sí ní gbóná kò sí iṣẹ́ ọkọ mi dàrú gbogbo ẹ̀rí tí ọkọ mi lè fẹsẹ̀ rìn láti Kwamba wá sílé àkàlẹ́ kò sí kan tí mi kà mo gbé ṣọ́ọ̀bù sílẹ̀ mo ta ṣọ́ọ̀bù gbogbo kan dàrú fún ọlọ́pàá mi ogóńgó wọn padà jẹ́ kó jáde kí ló kí ẹ̀ ṣùgbọ́n tọ́lọ̀ ń bá wọn ṣe ló máa ṣe ṣùgbọ́n wá jọjọ́ kan bàbá kan lórí òkè àtórí ṣe bàbá yẹn bá pè mí torí mo ní àwọn band boys lóríṣiríṣi mo dẹ̀ ní boss tí mo ṣe brand sí
Police na. Ọlọ́run bless mi gbà yìí. Bàbá yẹn bá pè mí, bàbá Ogókè Akínbísí. Wọ́n ṣe pè mí báyìí. Wọ́n ní àwọn fẹ́ ṣe prógámù. Pé èmi wọ́n máa fi mí sí pósítà. Mo dẹ̀ gbọ́ kí wọ́n ti send picture mi. Mo send it. Ọdún bàbá yìí ti fi mí pósítà sí, ó fi mí sí prógámù lẹ́ẹ̀mejì sẹ́mẹ̀kan. So bàbá wọn wá bí mi pé ó wá di ọ̀sẹ̀ mẹ́rin sí. Tó bá tún pè mí again. Ló bá ní pé evangelist mú ní sá ibo ló wà mú ní one shop tó bá ti close máa bọ̀ báyìí. Ẹ̀rù bà mí wá sọ fún manager mi ní manager. Ọ̀rọ̀ bàbá Ase Oni ló fẹ́ sọ. Ó ní báwo lẹ ṣe mú ìjà máa lọ. Nígbà tí mo dé ọ̀dọ̀ wọn ní bàbá Ase Oni kó wọn gbọdọ̀ fi mí sí program. Bí kan jọ mi kúrò bẹ́ẹ̀. Ara Olúwa yín náà nìyẹn o. Ọjọ́ kan tó kù táwọn máa wọnú sàárè. And there is something I must say to you, body of Christ members. If the younger religious gospel artists or ministers have been treated this way, it's just a question. If highly talented, spiritual, highly zealous, young, female religious artists are undergoing the kind of experiences they are currently having, how do you now think that àwọn tẹ́ rò pé wọ́n ti dàgbà nínú iṣẹ́ burú inú iṣẹ́ àǹkọrin kí lẹ mọ̀ tí wọ́n ní láti sacrifice to get to where they are today? Mi sọ generation àwọn Ìyá Bọ́lá rẹ o, mi sọ generation àwọn tó ń ṣọ́ ẹ̀tàn, mi sọ generation àwọn ìyá mi fún mi àrágbáyé o. Àwọn tí àǹtí Bùnmi Odùlánà tí wọ́n kọ Dúpẹ́ Odùlánà tán kọ mo ti wí fárádúgbò pódúgbò ṣe mú bá. I'm not talking about their own generation. I am talking about our own time now. Àwọn tó láwọn ti wà lókè mi ìfẹ́ dárúkọ. Kí ni nǹkan tí wọ́n sacrifice láti wà lókè? Ó di ìbéèrè fún èmi àtẹ̀yin tẹ́ wà nínú Arolúwa lẹ́nu. That you saw somebody for the first time. You said God led you to her. Pé ṣé òun kọrin ni? Ó lóun ò kí ń kọrin. The next thing, ó ló máa kọrin. Ó wá ló gbé dìde. Ó wá gbé dìde tán náà nìyẹn. Ìwọ náà ló tún wá já wálẹ̀ ló fẹ́ sọ di ẹni lẹ̀. Pé kó dẹni àgbégbìn. If this is happening in the body of Christ, for what it's worth, now imagine what I, as a person, must have gone through within the space of 2018, 19, 20, 21, 22, 23, 24, 25. Ẹ kàn tí ẹ jókòó lásán. Pé spiritually kí náà lè ti ṣe fún bọ̀bọ̀ ìṣùgbọ́n tọ́lọ́run ò gbà. Tán tún dẹ̀yàn sí mi pé kán mọ́ lọ béèrè pé ó máa níbi tó ń forí pamọ́ sí. Wọ́n dẹ̀ sún mọ́ mi pé bọ̀bọ̀ yìí ò ní nǹkan kan gan ló tún béèrè lọ́wọ́ pé tẹ́ ẹ bá mọ̀yàn tí ó safeguard yín ẹjọ́ ẹ bá. It's a big surprise to them. So tí n bá jókòó lórí live video ńgbà mi tí mo ní àlá tí mo tún lá lélẹ́yìí àdàbí tí mi ìbá lálàá yẹn nìkan ló yà kù. Tó bá yẹ pé bóyá mo fi parọ́ ni kí gbogbo tó ń dùn lé ayé mi parẹ́. Ṣé ìbọn ojú oorun at close range ní ká sọ ni tí màá dẹ̀ tó dìde màá lọ tọ̀ màá tún bọ́ sí orí ibùsùn padà? Ọ̀bẹ tí wọ́n gún tí ò wọlé ní ká sọ ni. Àwọn ọ̀bẹ tán ti rẹ. Ọ̀bẹ má kan ẹ̀jẹ̀. And there is only one spirit or only one mindset tí mo ní. If the highest level of threat from the body of Christ or from any so-called man of God against anybody who tries to stand up against them is ikú, ẹni tó fẹ́ kú ó pàdé ẹni máa pa lọ́rọ̀ èmi àti yín. Gbogbo bí típa yín bá mọ ibẹ̀ lágbára yín gbé mọ́. Á tó bọ̀ sí pé ẹni tọ́lọ́hun gun ò tiẹ̀, ẹni tọ́lọ́hun ò ṣetán àti ipa ò lè kú. Ìjọwọ́ ẹ̀yin mélòó lè lórí live video níjọ́ tí mo pe mọ́mísí mi wọlé ìyá àbàdàn dáadáa. Nígbà tán bí mi wọ́n ti jù mí sílẹ̀ ọmọ yìí ti kú sẹ́ẹ̀. Ó jẹ́rú ọjọ́ yẹn
ní grandpa mi ní ìyàwó ọmọ mi bímọ ìyàwó driver gbé mi lọ síbẹ̀ mo sì ní fọ́tò àtìgbà tí mo ti grandpa mi ti ń fà mí tẹ́tẹ̀ káàkiri. So when you go and come back you be like so Ọlọ́run lè mọ ṣọ́yàn tó báyìí bẹ́ẹ̀ ni. The only weapon, the greatest weapon of this man is threat with fear. Ó ti sọ̀rọ̀ lórí stage yẹn sìn anybody tó bá ṣe kinní kan yóò ya wèrè. You are saying that upon the altar that you say Jesus you are preaching, Jesus is love. You don't get. Ṣé bá gbọ́ fídíò yẹn náà ló sọ. How did we get here, guys? That the same body that we define as being all about love, all about... Just imagine it, body of Christ. The extent they can go. It is body of shamelessness, body of lies, body of crisis, body of bloodshed, body of wickedness. The most useless body in the whole world. Tí ó bá wá jọ́lọ̀ nípa tèmi ni. A máa bẹ̀rù pé ká má mọ orúkọ ìyá mi o, ká má ṣe èmi dìídì gbé orúkọ ìyá tèmi fọ́ta ni tí mi mọ̀ pọ́ta mi. Ibo náà mọ orúkọ mi lọ, ibo náà ti lọ pè mí tán ti pe orúkọ ìyá mi. Tọ́lọ́hun ò dẹ̀ jẹ́ kó jẹ́, tí ó dẹ̀ ní jẹ́. Ṣé ọ̀tá gangan tó súnmọ́ mi bí iṣan ìgbà yẹn ní àwọn ọ̀rọ̀ Gbéga Adébóyè bàbá alábẹ̀fẹ̀ jẹ̀gbẹ̀tẹ̀ ló ṣẹ̀ wà ní mínì sí mi. Ṣé báwọn lẹ̀ ń gbọ́ yìí, àwọn body of Christ lẹ̀ ń gbọ́ yìí. Ó ti gbàgbé wípé bá a ṣe ń sọ pé àlẹ́jẹ́lì náà tíru Sister Dúpẹ́ Awẹ́ ẹ̀ bá gòkè dáadáa lórí pé ó fà mọ́ra. Ibo làwọn ọmọ ẹ̀ ti lè dìde lénìí. Ẹ̀yin olòṣì olórí burúkú ń dọ̀tí abaniláyé jẹ́ játijàti. Ìwọ lè dúró sórí ọ̀tá olórí burúkú gbogbo yẹn máa dúró sórí ọ̀tá. Ẹ máa fọn tata, ẹ máa léfùrù kọ̀kọ̀. Tẹ́nì kankan bá try kankan ní sàkà ní àyà wèrè. Tí wọ́n bá sọ̀rọ̀ sí kò sí wòlíì kankan láyé yìí. You must be ẹ wọ́n ti jẹ́ sọ̀rọ̀ jù kẹ́ mọ́ nípa sọ mi sọ̀rọ̀ jù. Àwọn ò ní gbọ́ tí ẹnu ẹnìkan kan fi dáyọ̀ lẹ́jọ́ kí ló ṣẹlẹ̀. Mo dẹ̀ kẹnu sára yìí. Mo dẹ̀ ṣàlàyé fún mo dẹ̀ pe àwọn evangelist bíi méjì wọlé pé Ọlọ́run má jẹ́ kéèyàn dá ẹ̀ṣẹ̀ kò má dá kéèyàn má torí pé ẹ̀wúlé ara wa ká máa sọpọ́ọ̀tì nǹkan tíyàn kan bá ṣe tàbí tí wòlíì wa bá ṣe síyàn ó dá kéèyàn gbọ́dọ̀ tún kó gbọ́ sùn sí bàbá wa ní pé kò máa fún mi sínú pósítà ìbí tí èèyàn pẹ́ yẹn pé ẹ fi lédi yẹn sínú pósítà padà. Tó bá fi mí sí bàbá yìí dẹ̀ ni pé àwọn ò ní wá ọkọ̀ yọ wọ́n kúrò bẹ̀ wọ́n kò mọ ọkọ̀ sí bóyá àṣẹ ọ̀rọ̀ àbí àṣàtìyẹn. Want to bury? Please power tap and be using smiling emoji, please. Èèyàn bíi mẹ́rin. Mo wá sọ fún bàbá ìpẹ́ tó bá ti di Ọlọ́run lè bẹ̀ yìí. Bàbá ìwá ní kí n jọ ṣe nǹkan máa fi báìbù wọn máa fi gbáǹdì fún mi pé kí pìsì rè kí n jọ kí lọ bẹ̀yìn. Ìwà nìkan bá kà wọ́n mẹ́rin. Wọ́n ní ọ̀rẹ́ wọn kan wà ní Ìbàdàn. Wọ́n ní mo fẹ́ jọ wọn. Àmì ìṣú mo fẹ́ jọ wọn sọ̀rọ̀ ọ̀rẹ́ wọn yẹn kó tó di pé àṣẹlẹ̀. Ọ̀rẹ́ wọn kan wà ń bí báyìí ló fẹ́ jọ wọn sùn tó tọ́ ni fẹ́ jọ wọn sùn. Wọ́n ní kéde lọ bẹ̀rù wọ́n ní kíjẹ lọ bẹ àti bí sàlámù yìí ibi tó máa bí fi jáde nìyẹn o. Bó bá ní ẹ̀jẹ̀ gbà kí ni àti bí sí kí ló kàn wọ́n orí tí báńkì Ọlọ́run sà Ọlọ́run àti níbi sàlámù yà ló kọ́ ló máa ń sọ
ẹjọ́ sá mo fẹ́ mú ọ̀rọ̀ jáde. Skin Ọ̀rọ̀ ti kan. FBK skincare Sangota mo rí comment. Wọ́n ti kọ́ wọ́n náírà ti bá lọ bẹ̀ wọ́n. So màá kúrò ní Súlẹ̀gà ilé ìdẹ̀ tí ń gbóná nígbà yẹn. Body of Christ. Màá máa travel. Màá travel lọ Ìbàdàn. Màá máa bọ̀ máa yà sí Ayọ̀ ní tèmi. Ifẹ̀. Màá kúrò Ifẹ̀ máa yà sákùrẹ́. Màá ṣe máa gba Òrósò lọ. Ẹ̀ẹ́dẹ̀bẹ̀rù Ọlọ́run ọba. Chai. Wọ́n ní ò lè rìnrìn bẹ́ẹ̀ yẹn ò wá fún bàbá yẹn. Bàbá yẹn ṣáà ní kí n lọ bẹ̀bẹ̀ mú lókè. Èyí tó wà ń tò sí ẹ̀jẹ̀ kí n lọ ní iwájú ọba tó dayé àti ọ. Bàbá yẹn ṣáà ń kọ́ mi gbà yẹn ló gbọ́dọ̀ lọ. Ikọ̀ táwọn gbọ́, ikọ̀ táwọn rí, ló lágbára o, ó ṣe gbá o, ó ṣàwọ̀ kan o, ọmọ ní kíro o. Ǹdẹ̀ lókè. Ó tó ju mi lọ, ó lè ju mi dànù. Ẹni tó máa gọ́gọ́ kíní kan tó ń gọ bí gangan, wọ́n ṣàbísí pò Yorùbá fún mi. Kò lè lọ bá bàbá òrùkú mi. Nígbà tí mo dọ́dọ̀ mi máa yẹ Mr. Ṣọlá náà porúkọ máa ń Pastor Ṣọlá mo débẹ̀. Dádì o wọ́n ní kí n wá bẹ̀ yìí wọ́n ní wọ́n ṣe lè máa sọ bẹ́ẹ̀ kọ́ wá bẹ̀ àwọn pé lóòótọ́ àwọn ọlọ́kọ mi mú tọkọ mi tẹ̀ gba bàtà lẹ́sẹ̀ wọn. Mo ní Haúsá lọkọ mi kódà ó lè pàgọ́ wọn ní lọ́jọ́ yẹn Haúsá ni àwọn òun gbọ́ pa nǹkan tó wọ́n yìí ti yàn jẹ. Mo ní kò jẹ́ lè máa sọ àyà tí gbogbo yín bá fẹ́ kí lè ní dà o torí pé mo fẹ́ ṣiṣẹ́ Olúwa tí gbogbo yín bá dáwọ́ jáde síta nígbà yẹn kí ṣùgbọ́n táwọn sọ la máa sọ dájú nobody can ní blame mi ẹni tó yáwó lọ́wọ́ mi ní kẹ́ blame yes mo jẹ́ kí yes ohun tó sọ sí mi ní máa yẹn gbọ́ tí máa yẹn fi react ní ìbádẹ́jẹ́ kó react kẹ́jẹ́ mú nǹkan tó máa sọ lọ́la náà mo ṣàtẹ̀ máa náà ní pé àwọn èmi ò ṣe àwọn òpin lóòótọ́ àwọn ọlọ́kọ mi bàbá àwọn mi dìtẹ̀ pé kí àbájú máa yẹ tẹ̀ sọ̀rọ̀ dáadáa ọ̀tọ̀ náà ni ó nílò tó bàbá òní ní Olúwa that is spiritual father tó pe bàbá àṣẹ wọn sọ́nù ti dárí jì mí ó dẹ̀ lókè ó dẹ̀ ní wọ́n ní kí lọ bẹ̀rẹ̀ bí mẹ́rin sí èèyàn mẹ́rin torí wọ́n rán yàn sí mi nù ó dẹ̀ ní ṣé wọ́n ní ìtì ni lẹ́yìn ìgbà bí mo ṣe wá bá rìn gan mò ń ìbára sí mi ò jẹ̀bi náà ó dẹ̀ ní ẹ̀ṣẹ̀ sá ojú mánéjà ni wọ́n ṣe sọ àdẹ̀kúrò bẹ̀ ó dẹ̀ gbé mọ́tò mo kúrò bẹ dé lọ nígbà tí mo dé lọ mo délé mo sọ bàbá àwọn mi ibẹ̀ ní wàhálà tó ti ṣẹlẹ̀ pé bó ṣe lè má bẹ̀ wọn mo lọ bẹ̀bẹ̀ on his own behalf fún kí ni ṣé wọn ṣe ní ìgbà yẹn tún ṣe yarí láti bẹ̀rẹ̀ ìjà lọ́dọ̀ yẹn tó di wàhálà tó di arúgbó mo kúrò nílá lọ́jọ́ yẹn tó nígbà tí gbogbo wàhálà yẹn ṣàṣẹlẹ̀ mo wá ṣọ́ọ̀ṣì bàbá yìí mo gbé ní sáà lọ́nà ọkọ̀ ṣá ìbẹ̀lùkù oníwọlé sí. Ìbẹ̀lùkù oníwọlé sí. Kí ni nǹkan tẹ́ ẹ mí bà ibẹ̀ ní ògo wọlé sí? Wọ́n ní pé wọ́n tó bá dún òjò lórọ̀. He said it. Ìyá Ase Oni. Bẹ́ẹ̀ ni sàmì ìparọ́ mọ́ wọn. Wọ́n ní tó bá dún òjò lórọ̀. Pẹ̀lú wọlé sí wọn náà wọ́n fi yé mi pé èmi ò lè bá iṣẹ́ ìránṣẹ́ wọn jẹ́ wọ́n kọ́kọ́ sọ pé mèrè ni mí èmi ò lè bá iṣẹ́ ìránṣẹ́ wọn jẹ́ nítorí pé àwọn tó jìyà láyà mi lọ àwọn ẹbọra wọn ti dín pẹ̀lú ẹ̀ tó jìyà láyà mi lọ wọn tó bá dún wọ́n jẹ̀ kan wọ́n ó ní tó má gbọ́ mi lérè èmi jẹ́ ní mi kọjá yìí ni bàtí mo sọ pé wọ́n kọ wọ́n ẹni tó pè mí sí program àkójọ ẹ̀ náà ni wọ́n ti gbé mi sí poster last. So ìgbà tí sista Adéọlá tí mo gbọ́ sórí ẹ̀ mo bú sẹ́rìn. Ìyẹn Yẹmí Adéọlá. Bẹ́ẹ̀ ẹsẹ̀ mẹ́fà. Ibo là ń lọ láyé yìí péré o. Gbogbo àwọn ìlàjà àwọn olórí yẹn gbà wọ́n wá jù mí. Nobody. I don't care wọ́n lé mi lórí Facebook báyìí. Tí ìgbà tí mo kọ́ tẹ̀ ti dàrú ọjà tó lọ ṣọ́ọ̀nù over 20 million. Over 20 million ó gbé gbèsè mi lórí. Ẹ jẹ́ stop yẹn ń bẹ̀ yẹn. Ẹ káàárọ̀ sà. Mr. Gbogbo gbọ́ prógámù yẹn ó wà tó ṣe gan-an. Ọlọ́run gbé yín kalẹ̀ o ẹ̀ ní gbòòlù ni
Mr. Daniel, Ọlọ́run gbé yín dìde o. Ayé ò ní gbé yín ṣubú. Gbogbo ibikíbi tán bá dúró sí tán ti ń ṣe ìpàdé. Gbogbo ibikíbi tán bá dúró sí tán sí abẹ́ Kristi, tó sá sí abẹ́ Ọlọ́run, tó sá sí abẹ́ ìpè, tó lóun fẹ́ ṣe bí sí yín, gbogbo program tẹ̀ ń ṣe. Mo dúró, mo pàṣẹ, àyàfi tó bá jáde, àyàfi tó bá gba ògo obìnrin jáde, àyàfi tí obìnrin ò bá gbí lórí ẹ̀ nìkan ló kù, àyàfi tó bá jábọ́ lójú ọ̀run. Ṣùgbọ́n tó bá gba abẹ́ obìnrin jáde tó mọ fún láyà obìnrin, mo gbá àyà mi fún yín, mo gbá abẹ́ mi fún yín, mo gbá ọmú mi fún yín. Gbogbo ọmọ tó bá bí ló máa kú lójú ẹ̀, òun gan máa di òkú. Eré ibi tó bá sá lórí yín á jílé lórí. Àṣírí lálẹ́ ń tú. Sà, àṣírí lálẹ́ ń tú. Àwọn èèyàn ti pakú, wọ́n ti pa àwọn èèyàn kú pẹ̀lú àrà nínú. Kò sẹ́ni tó fẹ́ jáde láti sọ̀rọ̀. Gbogbo ẹni tó bá fẹ́ sọ̀rọ̀, ẹ̀mí máa bá àti sọ̀rọ̀. Wọ́n dè mí mọ́lẹ̀ ní sà, wọ́n so mí mọ́lẹ̀ ní wọ́n jẹ́ ìsọ̀rọ̀. Ọlọ́run ọba tó bá ní kí n sọ̀rọ̀, mo ní àwọn bíi 6 sí lọ́wọ́ mi yàtọ̀ sí bàbá Ase Oni. Màá tú ìtukùtù bọ́mọ̀ jẹ́ ìsọ̀rọ̀. Àǹtí mi ṣáà ń bẹ̀ mí, àǹtí mi ń bẹ̀ mí sà, ó ní kí n jọ ọ́ tó lórúkọ wa. Mo gbà ọ́ gbọ́ tọkàntọkàn, mo gbà ọ́ gbọ́ o. Tòró oníṣègùn làwa ní Jésù àbánidáró. Ọ̀rọ̀ rẹ̀ mú ni lára dá, á gbọ́ òun ti Jésù. Ìró dídùn lórí seraph, orúkọ dídùn ní ahọ́n. Orin tó dùn jùlọ ní Jésù, Jésù, Jésù. Mi lè play yẹn tán. Ìjọ́ tí mo kọ́kọ́ gbọ́ ilé mo sunkún lórí táwọn èèyàn go through under the body of Christ. Under the body of Christ. Ẹ má jẹ́ n play jù yẹn lọ torí àsìkò. Tí Jésù bá wà lóòótọ́, ẹ jẹ́ ká kọ́kọ́ gbé pé ó lágbára láti lè ṣe ìdájọ́ within 1 second fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń fi orúkọ ẹ̀ ṣèbàjẹ́ yìí. Bọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìránṣẹ́ Jésù yẹn tẹ́ ẹ̀ ń wò mí lénìí. Tó bá jẹ́ pé sísítà yín, ìyàwó yín, ọmọ yín obìnrin lẹni tó sunkún síta yìí, what will be your disposition today, right now, right here? Number 1. Number 2, why is it that your conscience is not telling you to ask questions? Gbogbo ẹ̀yin ọ̀jẹ̀ wẹ́wẹ́ tẹ́ lọ́lọ́run ti pè yín pé Jésù ti pè yín. Ṣùgbọ́n bó ṣe wá pè yín yẹn, àwọn tó pè yín gẹ́gẹ́ bí ẹni tó pè yín bí Samuel under Eli, tí ò bá jẹ́ wípé kẹ́ lọ rí ohun tí Eli yìí ń ṣe ní kọ̀kọ̀, gbogbo àwọn Eli káàkiri, gbogbo àwọn ọmọ Eli yìí, gbogbo àwọn Eli tẹ́ ń wò yìí, kí ni ìdí ẹ̀ tẹ́ rò wípé Jésù ṣe gbé yín lọ sí abẹ́ bàbá yín ní Olúwa tí gbogbo èèyàn ń wò gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n tẹ́yin mọ̀ tí wọ́n ń ṣe ní kọ̀kọ̀? If you say you are called and you know all of these secrets, but you think that you are afraid of being pied, because if you speak, it's either that they use àwọn agbénipa to eliminate you, or pé tí n bá sọ̀rọ̀ èmi náà mà ní débi gíga, ní débi gíga láyé, wọn ò ní mọ̀ yín lágbolé yín. I'm telling you the truth. Torọ́ lọ́n tèmi mọ́ Ọlọ́run òótọ́ tí mo mọ̀ yín kò lè mú ẹ kọjá ní sàkánì kan just because he wants to waste your time.
ẹ wá ń gbọ́ mi lénìí ayé àwọn èèyàn ń bàjẹ́ lábẹ́ bàbá yín ní Olúwa tẹ́ ń serve lọ́ndẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n ẹ sọ nǹkan kan torí wípé ẹ̀yin náà fẹ́ dé ibi tí wọ́n dé yẹn tàbí kí wọ́n lè mú yín mọ̀nà tàbí kó jẹ́ wípé ẹ̀ ń wò pé tẹ́ ẹ bá lọ sọ̀rọ̀ pẹ́rẹ́ wọ́n lè pa yín then you do not have anything whatsoever to stand as a man of God. Ẹ jẹ́ ká wá tá àti ẹ̀ jẹ́ kankan yìí ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ you keep quiet when we are talking. You keep quiet, you go and sit down, cover your face or your face is in shame. That agbanilágbàtàn tá a máa ń kọ agbanilágbàtàn o you are ipe ẹ ń sọ fáwọn èèyàn pé ó lè gbanilágbàtàn ṣùgbọ́n tó bá di wípé kẹ́yìn dojú kọ ìwà ìbàjẹ́ tó ń fi orúkọ Jésù ṣe kò lè gbà yín. Why are you selling it to people? Why are you selling something that you don't believe in to people? Ẹ ń kí àwọn èèyàn láyà wípé tí wọ́n bá pàdé kọ́mọ́nilégún they should use the name of Jesus. Yet you dare not talk tẹ́ bá rí common aáyán àtẹ̀kù nílé yín lóru. Who is to be blamed? Wọ́n wá sọ pé ẹni a lè dààmú làálẹ̀ lè dì mọ́. Awíkoko nìkan lẹ́rù pé lè dì mọ́ pé lè pa mí lẹ́nu mọ́ kò ní yẹ yín kò ní yẹ ìrandíran yín. Ẹ ní wá mọ́ tẹ́ bá tún wá fẹ́ wá ẹ ní wá pé gbogbo yín pátá. Ẹ mọ gáǹgì ìjọ lóòótọ́ ṣùgbọ́n yín tí ó mọ gbàrin yín kọjá yóò mọ mú yín lẹ́mìí lọ. Àdàbí o tó bá jẹ́ pé mo kàn fẹ́ báyàn kankan lórúkọ jẹ́ ni tí ì ṣe wípé káwọn èèyàn bọ́. Bàbá kò ní kẹ́ máa ṣe pé gbogbo èèyàn tó bá fẹ́ ṣe sí ọyìn Ọlọ́run á ṣe iṣẹ́ ọ̀hún Ẹ lágbára jẹ́ ká tiẹ̀ Ọlọ́run. ẹ já sọ ọ́ torí tó gbọ̀n ní bá dání Gbogbo gbígbà fi gbà gbogbo àwọn ní. tó bá fẹ́ fi ń ṣe ẹlẹ́yà Ọlọ́run ẹlẹ́yà wọn ò ní tán láti ràn kí ní dèràn kẹrin ẹ máa báṣẹ tí ń lọ So at the end of the máa day báṣẹ tí ń lọ Ọlọ́run ló fi ràn yín. ẹni tó Àwọn èèyàn ń gbà tú sílẹ̀ bẹ́ẹ̀ ni àwọn èèyàn ń gbà which tú is the most sílẹ̀ important. lọ tó jù Number nìyẹn. one ìránṣẹ́ Ọlọ́run fẹ́ lọ London owó ẹ̀ ò dẹ̀ pé yes ó normal ó dẹ̀ rẹ́ni yá ẹ lówó yẹn kó o dẹ̀ dé respectfully even with interest pé ọmọ mi ó gbà mí nígbà òjò jẹ́ ìgbà nígbẹ̀rún kọ́kọ́ gba 100,000 tí o yá lọ́wọ́ mi àbí tí mo yá lọ́wọ́ ẹ̀ kọ́kọ́ gbà ṣó wàá rí 20,000 10,000 ìjọ má bínú kó kéré sórí kàn fi mu tó wùn ẹ́ kàn fi mu nǹkan kan tó wùn ẹ́. What is hard in that? Olórí burúkú yín àṣẹ tẹ́ ń lò yìí tẹ́ ń fi sẹ́nu tẹ́ ń lá káàkiri ayé tí yín gun òun yàn kò wá tán bí. Ẹ lè lo àṣẹ láti fi ba ayé ẹni tó jẹ́ pẹ́yìn lẹ rí wípé ó ń kọrin ṣé bára orin wọn la play yìí tó dùn létí. Imagine how many people you have deprived. You have deprived of enjoying the grace upon this woman. Meaning that poster tẹ́ bá rí any poster tẹ́ bá rí pé wọ́n fẹ́ ṣe program ní gbogbo àwọn aṣèrè rádàdà tán pé àwọn pastors yìí. What are the covenant tí wọ́n jọ ní láàrin ara wọn kí wọ́n tó gbà pé ẹni báyìí ní kẹ́ fi sí poster ẹni báyìí ní kẹ́ fi sí poster. Ṣebí jẹ́jẹ́ mi náà mo jókòó tí arábìnrin kan sọ fún mi pé gẹ́gẹ́ bí ẹni tó ti bá wòlíì kan ní máa wá voice note yẹn náà síta máa play mi ní change voice mi ẹ jájọ máa fàájà lọ kán má bàa sọ pé mò ń doctor nǹkan kan so gbogbo ẹ̀yin tẹ́ send voice note sí mi tẹ́lẹ̀ January March February March and everything máa jù wọ́n síta wọ́n lè ṣe nǹkan kan fún yín
ìmí ilẹ̀ ní jùmọ̀ ṣùgbọ́n àwọn eléyìí tó wà lọ́wọ́ mi màá máa jù síta. màá máa jù síta káwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ kan lè gbàtú sílẹ̀ ó ti diṣẹ́ ìní àti yín nìyẹn. So for another person to have mentioned sister yìí kó tó di pé àwọn gangan fúnra wọn bá mi sọ tí mi tiẹ̀ mọ̀ páwọn ni, then imagine how many people who knew her as an upcoming gospel minister, all of a sudden she was cut short. How long ni Yemi Adeola fi pariwo síta títí tí ò sẹ́ni tó help ẹ in the body of Christ? The lady is gone now, ó ti lọ sinmi, ẹ̀yin ló ṣì kù lẹ́nu kókó janjan yìí. Ilé ayé ẹsẹ̀ mẹ́fà. Yemi Adeola ti fàgbà ṣègbò fi ikú ṣe àgbà gbogbo ẹ̀yin olórí burúkú ẹlẹ́sìn aláyébàjẹ́ lọ́ndà Jesus yìí. Òun lẹ ti gbọ́ yẹn. And it is the same good for nothing entity ló dúró pé tóun bá yá òun máa yàyàn wèrè 100 years òun lè sọ kínní òun lè ṣe, and at the end of the day kò sẹ́ni tó lè wúrú ẹni bẹ́ẹ̀ yẹn sàn. If that is the only thing your Jesus is useful for, then that Jesus must be the most useless entity. Both heaven and earth don die. And gbogbo àbùkù tó bá Jésù lénìí, gbogbo àbùkù báwọn èèyàn ṣe wá ń sá fún orúkọ yẹn, bí wọ́n ṣe ń gbọ́ orúkọ ọlọ́pàá tó ń gbọ́ orúkọ pásọ̀ tó ń gbọ́ orúkọ Jésù tí wọ́n ń sá. Tó jẹ́ pé níbi tó yẹ kán ti rí gbàlà náà ti wá ń rí ikú e. Ẹ worú testimony man tó lọ sẹ́wọ̀n through Olúkọ̀yà. Ó ní ogun tó wà nínú church ó ju ogun inú ayé lọ. Inú church lòun ti rí ogun e. How did we get here, guys? How did we get here is my question. If you want us to debate one at a time, lórí àwọn ohun tí mo gbé wá nínú Bible is one thing, but my question here now is, how did we get here with this good for nothing lazy dropouts tó pera wọn ní pastor in Nigeria? Kí dẹ̀ lọ́nà àbáyọ? I'm asking us today, kí lọ́nà àbáyọ, because kò gbúdọ̀ máa rí báyìí lọ. Àwọn sisters wa mélòó ni àwọn pastors yín ń gbé fúnra wọn pé ìwọ náà bá sùn kó tó di pé ẹ máa fi sórí poster tell them up ní gift. She only wants, all her life she only wants to work for God. Tẹ́ ẹ bá bí ọmọbìnrin mẹ́wàá, gbogbo ẹ̀yin pastor tẹ́ wà ní rúurú àbàjẹ́ báyìí tó jẹ́ pé pẹ̀lú ẹgbẹ́ òkùnkùn tẹ́ wà, ẹ gbúdọ̀ bá àwọn ọmọ yẹn sùn kẹ́ tó lọ sórí stage pẹ̀lú ẹgbẹ́ burúkú tẹ́ wà tẹ́ ń báyé àwọn ọmọ ọlọ́mọ jẹ́. Kẹ́ ẹ bí ọmọbìnrin mẹ́wàá, àgbéjúlẹ̀ tọmọdé gbégi léra ni wọ́n mọ̀ fi wọn ṣe lójú ẹ̀mí yín báyìí, wọ́n mọ̀ fipá bá wọn lò pọ̀. I'm saying it today. How many of our sisters are in that bondage today? That unwillingly, tí pastor yẹn bá ti sọ pé òun wà lótẹ́ẹ̀lì báyìí, they must go there. If that is not your concern and you're calling yourself Christians, then you should go back in front of mirror and see a monster that you are. Give them a platform, let them come and talk. Èrò Ọlọ́run á bá yín. Gbogbo àwọn young choristers tẹ́ ń rí táwọn náà fẹ́ di ọkọ, because at the end of the day náà tí Ṣolúwo bá ṣiṣẹ́ ẹ̀dẹ̀ folúwalẹ̀ kò ṣiṣẹ́. Ìṣẹ̀dẹ̀ fi máa wá pé orí pósítà káàkiri, ẹ máa lọ sí àwọn schools káàkiri, ẹ máa lọ káàkiri lọ máa kọrin bẹ́ẹ̀ náà. And I've asked that question again. Gbogbo àwọn tẹ́ rò pé wọ́n ti ga nínú orin ẹ̀mí. I am asking again, what sacrifices, what evil sacrifices ni wọ́n ti ṣe kán tó dé ibi tí wọ́n dé? Àwọn àkùkọ kéékèèké mélòó ni àkùkọ gàgàrà wọn ti bẹ́ lórí kí wọ́n tó débi tí wọ́n dé?
keep down sí ìbéèrè mọ́ rógbì lọ́kàn yín gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní ìran gospel ministers tẹ́ wà lókè sí lókè o because the higher you go the harder the fall ni. How many young ones lábẹ́ ilẹ̀ ti rí ẹ̀mí Ọlọ́run lára ẹ̀ tó yẹ pé tó bá mú microphone lẹ́ẹ̀kan báyìí ẹ̀mí ń sọ̀kalẹ̀ ni ṣùgbọ́n torí kéré kákùkọ kékeré yẹn má bàa kọ ẹgbù bẹ́ẹ̀ ṣe ṣayé wọn náà ẹ̀yin ìyá wa nínú iṣẹ́ orin ọ̀rọ̀ kàn yín ẹ gba microphone. ṣebí pásítọ̀ tí obìnrin lóyún fún at the end of the day ó lóun ò gbóyún ìyẹn wá lọ sọ fún pásítọ̀ títí tiẹ̀ ẹni yẹn mọ rẹ̀ náà máa ń wò mí náà ẹni yẹn mọ rẹ̀ dáadáa níjọ́ tí mo bá ṣì máa ju voice note yẹn lẹ̀rọ Ọlọ́run ó báyìí torí mo ní jókà yẹn náà lọ́wọ́ mo sì busy ni torí mi lè fi ṣe 12 hours mi ṣeré ibẹ̀ mo ti ń rówó tí mo fi ń san bills mi lè jalè mi lè ṣògùn owó n bá fẹ́ ṣe ṣúgà mọ́mì gánsìn yìí kọ́lọ̀ ń ṣàánú wa ni màá bẹ̀rẹ̀ sí ní lo àgbo oríṣiríṣi tó rárá ti dára àgbà ojú wa kàn yọ̀ǹgì ni á jẹ́ ṣúgà mọ́mì tó jẹ́ pé bóyá ó kàn fẹ́ ṣe bíi mùsù tí ó tákàn mọ́ fa tákàn mọ́ fara nura wa. Èjì ti ní kan change èjì. ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sí àtàwọn bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.